Well, I posted something the day Allwell died because I was angry because nǹkan tí ò dá lẹ máa fẹ́ post. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí yàn gbà yẹn lẹ máa bẹ̀rẹ̀ sí ní máa post àwọn post òṣì. Ìkànnì. Ìkànnì gbogbo yín. Eléyìí ni Biodun Okeowo ló sọ. Ń play gbogbo fídíò náà fún yín. Kí ló ṣẹlẹ̀ tí Biodun Okeowo yín òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó fi faraya pẹ́rẹpẹ̀rẹ láti ìlú èbó tó wà. Àti pé àwọn wo ló ń bá wí eyín nínú Nollywood industry. Ẹ farabalẹ̀ kẹ́ gbádùn ètò. Ẹ ti mọ̀ bá ṣe máa ń mú wá fún yín bó bá ṣe ń lọ níkànnì ayélujára náà ni. Gbogbo náà la mọ̀ Biodun Okeowo eyín tó jẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó ti fi eré tíátà lẹ̀ láti bí ọdún 10 tàbí ọdún 13 sẹ́yìn. Ó máa ti pariwo síta. Ó pariwo pé ìkà ló pọ̀ jù nínú àwọn táwọn jọ ń ṣe orí ìtàgé. Ṣùgbọ́n kí nìdí tó fi sọ bẹ́ẹ̀ gangan? Eyín la fẹ́ máa gbéyẹ̀wò. Gbogbo fídíò náà lẹ́gbọ́. Mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣáájú kí n tó play fídíò náà fún yín. Gbogbo náà lẹ mọ̀ pé Omoborty, eyín tí gbogbo àwọn ènìyàn máa ń pè, ó ṣẹ̀ṣẹ̀ dé padà lẹ́yìn ìgbà tó ṣègbéyàwó alárùrù pẹ̀lú ọkọ rẹ̀ eléyìí tí wọ́n jọ wà nílùú èbó. Ó ti dé padà sínú industry láti wá bẹ̀rẹ̀ ètò tíátà padà. Ó wá ní ẹ wo ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Kí ni ìdí tó fi sọ̀rọ̀ ní pé torí pé ìfẹ́ fẹnu ara mi gangan sọ kó lè bá dùn létí yín nígbà tí ẹ bá ń wò fúnra yín. Ẹ rí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe eré kan tó pè ní December Party. Biodun Okeowo sọ̀rọ̀ ìdí tó fi sọ àti wípé kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wo ẹ jẹ́ n kọ́kọ́ play díẹ̀ fún yín. Ẹ jẹ́ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan kí n wá máa ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. Ó yá ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ níbẹ̀. Okay, I know that a lot of you will start, Biodun tí ó kì í sọ̀rọ̀, Biodun tí ó kì í sọ̀rọ̀. No, it's not about Biodun tí ó kì í sọ̀rọ̀. Ẹ má ì lọ ibì kankan o. Ó pọ̀ tẹ́ wò. Ṣùgbọ́n mo fẹ́ máa ṣàlàyé ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo yín náà lè mọ̀ pé lóòótọ́ ni òṣèré orí ìtàgé Biodun Okeowo kì í sọ̀rọ̀ lóòótọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ á máa gbádùn ẹ̀ lọ. Ń bọ̀. You see, when you know that you deserve something, speak up. I have posted a lot of movies that I did not even feature in. Mi ò produce movie kankan since 2013. Ẹ̀gbọ́n tí Biodun Okeowo sọ, ó ní láti 2013 lòun ti ṣe eré àgbéléwò gbẹ̀yìn. Ó ní kódà gbogbo ìgbà yẹn náà òun sì tún máa ń post eré tó jẹ́ pé òun ò sí ńbẹ̀ láti lè ṣe advert fún wọn. Ẹ máa gbádùn ẹ̀ mọ̀ ń bọ̀. And if you check my page, apart from àwọn tí mo ti archive, I have been supporting people. Ẹlòmíì tí ó bá gbé movie ẹ̀ wá bá mi gan fún ara mi máa wọ DM ẹ̀. Màá ní send your movie, let me post for you. Biodun Okeowo ó ti mẹ́yẹ bọ̀ lápò díẹ̀díẹ̀. Ẹ̀gbọ́n tó sọ, ó ní láti ìgbà náà ló jẹ́ pé ẹlòmíì gan tí ò bá mẹ́sẹ̀jì wọn ó tún mẹ́sẹ̀jì ẹ̀ pé fífíìmù rẹ̀ sọwọ́ sí mi jẹ́ ń bọ̀ ọ́fíìsì kan ní ayélujára tèmi náà káwọn olólùfẹ́ mi kí wọ́n lè bá a lọ bọ̀ wò. Ẹ wo pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ń bẹ lẹ́nu Biodun tẹ́ gbọ́. Ẹ ṣáà máa gbádùn ẹ̀ bọ̀. Ẹ má lọ ibì kankan. Ń bọ̀. Ẹ wá rí irú ẹni yẹn, ó wá ṣe movie, ẹ lè support ẹ̀, ṣáàjẹ́ níyìn ni. Ẹ gbọ́ ṣáàjẹ́ níyìn ni. Àwọn wo ló ń bá wí? Ó ní wípé àwọn tóun ti sọ̀pọ́ọ̀tì tó wá jẹ́ pé ìgbà tóun náà ṣe movie tòun wọn ò sọ̀pọ́ọ̀tì òun. Ṣé wípé ìdí tí Biodun Okeowo tó fi jáde síta ni tó fi ní ìkànnì gbogbo yín. Ẹ jẹ́ á máa gbádùn ẹ̀ lọ. Mo tún ń bọ̀. Kí ló ń bí yín nínú? Èmi fúnra mi ṣáà ni mo stop acting, kò ń ṣe wípé kíní. Mo dẹ̀ tún wá ní mo ti dé nìyẹn. Ẹ lè support. A lot of my colleagues, ẹlòmíì gan kó má jẹ́ film, kó jórin ló kọ, mo máa wọ DM ẹ̀, máa ní send it. Let me promote for you. I am a supportive person. Mo máa support àwọn èèyàn gan. Lè sọ pé irọ́ wà náà ọ̀rọ̀ tí Biodun Okeowo ń sọ lóòótọ́. Torí ìgbà míì tẹ́ bá dórí péèjì rẹ̀, ẹ rí i pé ó máa ń post àwọn movie tó jẹ́ pé kò sóhun gangan bẹ̀. Eyín nígbà tó fi ń jẹ mọ̀kúndùn pẹ̀lú ọkọ rẹ̀. Ṣùgbọ́n lóhun ti dé padà sínú Nollywood.
ṣùgbọ́n wọn ò sọ́pọ́ọ̀tì òun. ó wá jẹ́ pé mo wá wò pé ẹ dúró ṣé bẹ́ẹ̀ ni wà mí ò dá tó ni. ẹ gbọ́ ṣé ká ní ìwà Biodun Okeowo ọ̀dà tó ní ọjọ́ káwọn èèyàn bá promote ẹ̀ eléyìí tó pè ní December Party. ẹ wo kò tí ì sọ ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ tún gbọ́ síwájú sí i ó sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn òwò gangan ló ń bá wí ẹja máa bá bọ̀ mọ́ ń bọ̀. lẹ́yìn Kenny George, Bolanle Salisu, yes, Regina Chukutu came to my DM, Bimpe came to my DM to support me. If you check, you can count the numbers of my colleagues that supported me. Iyabo Ojo, Bodalaide Olabanji, Dipo, Jamiu, Ope Ayeola. I don't want to miss out names. I mean, you can count. Ayele o ibo zi o ẹ worúkọ tí Biodun Okeowo kàn Eyin làwọn tó ní wọ́n ti support òun lórí movie tóun ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Saka wa sọ ipa wọn yòókù ṣé kò support wọn rí ni àbí wọn ò mọ̀ọ́mọ̀ fẹ́ support rẹ̀. Ó tún sọ̀rọ̀ síwájú sí i mò ń bọ̀ ẹja gbádùn ẹ̀. Kí ló dé? Kó jẹ́ YouTube movie jù bẹ́ẹ̀ lọ, even if you cannot put it on your page, put it on your story. Èmi tí mo ṣe YouTube náà ni mo máa ṣe sinimá, ṣé ẹ̀ ń fọ́ ni? Kọ́lọ́hun má pa wá, kíkú má pa ẹnì kankan wá lórúkọ Jésù. Ṣé ẹ̀gbọ́n tún sọ? Ó ní pé bóyá torí pé ó jẹ́ YouTube movie ní ò jẹ́ wọn ó fẹ́ support òun tẹ́ ẹ̀ bá sì gbàgbé. Ìfàǹfà tí ń wáyé láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa pé ìyapa ẹnu ó ti wà láàrin àwọn tí ń ṣe movie fún YouTube àtàwọn cinema movie. Ó ní ṣe torí pé ó wá jẹ́ movie YouTube ni ò jẹ́ bá ń post ẹ̀ èmi náà ó sì ti ṣe cinema. Ẹ gbádùn ẹ̀ síwájú sí i nǹkan sì ń bẹ lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. That is why I posted something the day Allwell died because I was angry because nǹkan tí ò dá lẹ máa ń fẹ́ post tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ síyàn gbà yẹn lẹ máa bẹ̀rẹ̀ sí ní máa post àwọn post òṣì. Ìkànnì. Ó lẹ́yìn tẹ́ sọ́pọ́ọ̀tì òun ìkà ni wọ́n. Ó tún wá sọ ó ní wípé in tí ò dá ń pa èèyàn làwọn ọmọ aráyé máa ń fẹ́ póòstì. Ẹ wo nǹkan bẹ ẹ má gbàgbé ẹ subscribe yín sórí YouTube channel wa yìí kẹ́ ẹ sọ èrò tiyín lórí tí Biodun Okeowo sọ ẹ já tún gbọ́ síwájú sí i mo tún bọ̀. I am calm, but I'm not stupid. And like I said, my calmness is more of the fear of God and good upbringing. It's not because I cannot talk. Think about all mi lẹ́nu máa sọ̀rọ̀. Anyways, support you, support Ọlọ́run mi, olújọ mi mú, ó ti ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀, ṣí ọ̀yin. Omoborty padà jáde tán ó bínú tán ó lè support wa o support wa o. Olújọ mímọ́ ó ti ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kí lè rò tí lórí n tó sọ ọ̀rọ̀ wà ń bí n tó sọ ẹ drop comment ẹ subscribe kẹ́ share fídíò a ó tún rí yín náà.